Ààrẹ Tinubu ti buwọ́lù kán pín àwọn ambassadors sáwọn orílẹ̀-èdè tí wọ́n ti mọ sojúlẹ̀ bàbá wọn o. Èyí lorúkọ wọn àti orílẹ̀-èdè tí wọn yóò ti lọ mọ̀ ṣe ambassador. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀, ẹgbẹ́ ẹsẹ̀ pàtàkì ta ni fún yín. Àtòrìṣe bàbá Abẹ́òkúta dé ìwòsàn dìrọ̀rùn. Bẹ́ẹ̀ ni o, àìsàn wo ló ń bá wọ́n fínra? Sétọ̀ ṣúgà ni tá a mọ̀ sí diabetics àbí sétọ̀ oyún ju àìrọ́mọbí, ọjà rẹ̀ ò tà dáadáa. Èwo ló ń dojúkọ? Àbò fẹ́ mọ̀ nípa àràwọ̀ rẹ̀, tètè mọ́ lọ sọ́dọ̀ àtòrìṣe bàbá Abẹ́òkúta. Pè wọ́n sórí nọ́mbà yìí 09154647632 tàbí 07064312685. Wọ́n wà ní Kílàńkó Ọ̀fà garage opposite Hallelujah House, Kò Ságbákò bus stop, Ìlọrin. Àtẹ̀jáde eléyìí tí Báyọ̀ Ọ̀nànúgà buwọ́lù lọ́jọ́ Jímọ̀ ṣàlàyé pé Ajímọ̀bí Fatima Florence orílẹ̀-èdè Austria, Fẹ́mi Fani-Káyọ̀dé orílẹ̀-èdè Germany, Lieutenant Bello Abdulrahman Dambaso orílẹ̀-èdè China, Reno Omokore orílẹ̀-èdè Mexico, Ikpeasu Victor orílẹ̀-èdè Spain, Senator Ita Enangi orílẹ̀-èdè South Africa, Yakubu Inda Gambo Saudi Arabia. Sẹ́nẹ̀tọ̀ Jimoh Ibrahim ní aṣojú orílẹ̀-èdè yìí nínú àjọ ìṣọ̀kan àgbáyé. Ìkejì Linda Ugochukwu oní orílẹ̀-èdè Israeli, Lateef Káyọ̀dé ààrẹ orílẹ̀-èdè USA, Aminu Datu orílẹ̀-èdè UK, Vice Admiral Ibo Ekte Ibasi orílẹ̀-èdè Philippines, Salau Hamzat Mohammed orílẹ̀-èdè Iran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lè lọ sójú òpó www.freshfacts.com.ng kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ lédè Gẹ̀ẹ́sì.